Assalamu alaikum wa rahmatullahi alájà. Ẹ kú iṣẹ́ àràfá, Ọlọ́run bó tẹ́ ọ gbà, kò ní dàlú ní láyọ̀ láàjọ kan ṣoṣo Ọlọ́run ọba. A ti fẹ́ kúrò láràfá báyìí ká máa lọ sí Muzdalifa. Ṣé wàá ráwọn omi tẹ́ mú yẹn? Ike kéékèèké yẹn mọ́ sọnù, ẹ mú kan dání nínú ẹ̀. Ike òfìfo, ẹ mú dání torí ẹ fẹ́ lò, kí lẹ fẹ́ fi ṣe? Ẹ ṣà òkò sínú ẹ̀. Òkò tẹ́ ẹ fẹ́ ṣà yìí ó níye tẹ́ ẹ máa ṣà sínú ẹ̀. Ẹ ṣà òkò méje kan, ẹ wàá ṣà mọ́kànlélógún kan, ẹ tún wá ṣà mọ́kànlélógún kan, tó túmọ̀ sí pé tẹ́ ẹ bá ro gbogbo ẹ̀ papọ̀ yóò máa jẹ́ mọ́kàndínláàádọ́ta. Òkúta mọ́kàndínláàádọ́ta, kì í ṣe òkúta ńláńlá o, òkúta kéékèèké tí ò mọ́ lórí, tí ò ju ọwọ́ ọmọ ká, orí ọmọ ká báyìí kò jù lọ. Ẹ ṣà sínú ike òfìfo, ike omi òfìfo tẹ́ ẹ mú dání yẹn, ẹ ṣà sínú ẹ̀. Ṣùgbọ́n ẹ lè ṣà kó ju bí àádọ́ta lọ, kó jẹ́ bí ọgọ́ta àbí bí àádọ́rin, kó ṣà pọ̀ dáadáa, torí pé ẹ lè fẹ́ tún fi ṣe sàárà fáwọn tí wọn ò bá ní òkò tí wọ́n fẹ́ sọ tẹ́ ẹ bá dọ ibi tẹ́ ẹ ti fẹ́ sọ̀kò. Tẹ́ ẹ bá ti wá ṣà, ẹ tọ́jú ẹ̀, ẹ má jẹ́ kó sọnù, torí pé tókò yẹn bá sọnù a máa dùn yàn náà. Ṣé ẹ mọ̀ pé owó ní máa ń dùn yàn, ṣùgbọ́n tókò yẹn bá sọnù a máa dùn yàn. Tẹ́ ẹ bá ti dé Muzdalifa, ẹ kí Maghrib, ẹ kí Isha, Isha tẹ́ ẹ fẹ́ kí yẹn, ẹ kí Qasr, òpó méjì lẹ fi kí. Maghrib ẹ kí tí ó pé, ẹ fẹ̀gbẹ́ lélẹ̀ díẹ̀. Tẹ́ ẹ bá ti fẹ̀gbẹ́ lélẹ̀ díẹ̀, wọ́n tún ní ó yá ẹ já máa lọ sí Mínà, ẹ padà sí Mínà. Tẹ́ ẹ bá ti padà sí Mínà, òní lọ́jọ́ ọdún báyìí nísìnyí, ọjọ́ 10 Zulhijjah. Àwọn iṣẹ́ ọjọ́ 10 yẹn, òun náà ní iṣẹ́ mẹ́rin tó jẹ́ iṣẹ́ tó pàtàkì, torí pé ẹ fẹ́ bọ́ aṣọ àràmì yín, ẹ gbọ́dọ̀ ṣe àwọn nǹkan mẹ́rin kan tó jẹ́ kó ṣe ọ̀ranyàn. Alákọ̀ọ́kọ́ ni kẹ́ ẹ lọ sọ òkò. Ẹlẹ́ẹ̀kejì ni kí wọ́n bá yín pa ẹran, kẹ́ ẹ gúnran. Ẹlẹ́ẹ̀kẹta ni kẹ́ ẹ fárí. Ẹlẹ́ẹ̀kẹrin òun ni kẹ́ ẹ ṣe tawaful ifadah. Ṣé ẹ wá rí tẹ́ bá ṣe mẹ́ta nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí, ẹ ti láǹfààní àti bọ́ṣọlẹ̀. Torí ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn yìí ṣe tawaful ifadah lọ́jọ́ ọdún. Wọ́n ó sọ di tán bá dé Mọ́kà, tí fi jẹ́ èyí tó dáa, torí wàhálà, torí ìdààmú àti àìbalẹ̀ ara. Bẹ́ẹ̀ tí wàá fẹ́ lọ sọ̀kò yẹn, òkò méje lẹ fẹ́ sọ lọ́jọ́ àkọ́kọ́ o. Òkò méje lẹ sọ lọ́jọ́ àkọ́kọ́. Ẹ kọjá jámúrà àkọ́kọ́ tí í ṣe jámúrà kékeré, ẹ ní sọ̀kò ńbẹ̀. Jámúrà tààrin, ẹ ní sọ̀kò ńbẹ̀. Ṣé rí jámúrà àgbẹ̀yìn tó tóbi yẹn lẹ́ẹ̀ ti sọ̀kò. Báwo la ti sọ òkò yẹn? Ẹ ṣe bisimilahi Allahu akbar. Ẹ gbọ́dọ̀ rí pé òkúta tẹ́ ń sọ yẹn ń bọ́ sínú kòtò tó wà níwájú yín yẹn. Ẹ sọ méje yẹn. Tẹ́ bá ti sọ méje yẹn, ẹ ti sọ̀kò àkọ́kọ́ nìyẹn. Ẹ dẹ̀ ti sanwó àwọn tó fẹ́ bá yín pẹran. Ẹ lọ fá orí yín. Tẹ́ bá ti fá orí yín, tẹ́ ti rí àrídájú pé wọ́n ti pẹran o, ẹ fárí. Tẹ́ bá ti fárí, ẹ bọ́ṣọ àràmì yín, kẹ́ ẹ wá wọṣọ tẹ́ fẹ́ wọ̀. Ẹ má ṣe fèkèfèkè jù, ẹ má yàyọ̀ pọ̀rá, ẹ má bẹ̀rẹ̀ sí ń jó, ẹ má bẹ̀rẹ̀ sí ń kọrin. Wọ́n á máa kọrin lábẹ́ tẹ́ǹtì, ẹ̀yin ẹ yọra yín kúrò ńbẹ̀, torí pé aṣé ni, ṣá mọ̀ b'Ọlọ́run gbà àbí ò gbà. N tí ó máa bàyàn nínú jẹ́ ni pé ṣé Ọlọ́run gbà àbí ò gbà. Èèyàn ò gbọdọ̀ wá máa yàyọ̀ fìnkìn, máa yọ̀ fẹ̀rẹ̀. Wọ́n á máa kọrin àlíjà alálàájì sọ̀kalẹ̀ àràfá o. Wọ́n á máa gbé sábàkà, pàtàkì jùlọ gbogbo àwa tá a máa ń lọ lÉkòó yẹn. Ẹ já bẹ̀rù Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala, gbogbo ará ilẹ̀ Yorùbá. Ẹ já bẹ̀rù Ọlọ́run Ọba. Ẹ rí pé àwọn aláwọ̀ funfun mọ̀ wò wá pé kí làwọn eléyìí ń ṣe báyìí. Àwọn aláwùsá gan mọ̀ wá pé kí làwọn eléyìí ń ṣe báyìí, torí pé kò ń ṣe tí àwọn máa ń ṣe lọ́dọ̀ wọn. Àwa yìí náà la máa ń ṣe. Ẹ dákun ẹ jìnnà sí i. Ẹ má bá wọn kópa nínú ẹ̀. Ẹ máa náwó féléré lọ́jọ́ àràfá, ọjọ́ ọdún iléyá. Ẹ máa náwó, ẹ máa jó, ẹ máa kọrin, àtọkùnrin àtobìnrin wá máa lúpọ̀ lábẹ́ tẹ́ǹtì. Ẹ dákun torí t'Ọlọ́run, ẹ jìnnà sí i. Àbí Ọlọ́run Ọba àlékè ọlá kó mọ̀ ṣiṣẹ́ yín ní iṣẹ́ lásán o. K'Ọlọ́run Ọba ó tẹ́wọ́ gbà lọ́wọ́ yín ọlá àjọkọ̀ ṣoṣo Ọlọ́run. Tó bá di ọjọ́ kejì ọdún, ẹ lọ sọ̀kò mọ́kànlélógún. Ẹ sọ̀kò mọ́kànlélógún. Ẹ sọ méje níbi jámúrà àkọ́kọ́, méje níbi jámúrà ẹ̀kejì, méje níbi jámúrà ẹ̀kẹta. Bismillah Allahu akbar náà bẹ́ẹ̀ ti sọ tàná yẹn náà lẹ́ẹ̀ ṣì máa sọ. Ọjọ́ kejì ọdún bẹ́ẹ̀ ti sọ nìyẹn. Ọjọ́ kẹta ọdún náà bẹ́ẹ̀ ti sọ nìyẹn. Tẹ́ bá ti sọ tán, ẹ padà sábẹ́ tẹ́ǹtì yín. Tẹ́ bá ti padà sábẹ́ tẹ́ǹtì yín, wọ́n sọ ọjọ́ tẹ́ fẹ́ máa lọ sí, wọ́n sọ àsìkò tẹ́ fẹ́ máa lọ sí Mọ́kà padà. Ẹ padà sí hòtẹ́ẹ̀lì yín. Ẹ ti parí iṣẹ́ hajj nìyẹn. Ọlọ́run Ọba ó tẹ́wọ́ gbà lọ́wọ́ yín ọlá àjọkọ̀ ṣoṣo ọlá wala hawla wala quwwata illa billah. Bẹ́ẹ̀ bá ti dé Mọ́kà, iṣẹ́ kan tẹ́ fi lẹ̀ tẹ́ tí ì ṣe, òun náà ni tawaful ifadah. Ó ṣọ̀ranyàn kẹ́ ẹ ṣe o. Ó ṣọ̀ranyàn kẹ́ ẹ ṣe tawaful ifadah. Tẹ́ bá ti dé Mọ́kà, ẹ ṣe tawaful ifadah. Tẹ́ bá ti parí tawaful ifadah yín, ẹ ti parí iṣẹ́ hajj yín pátápátá, kò ṣẹ́kù nǹkan kan mọ́. Èyí tó kù náà ni kẹ́ ẹ máa jẹ ẹrù yín. Ọlọ́run Ọba kò ní jẹ́ kẹ́ ẹ sọnù. Owó yín ò ní sọnù, àlàáfíà yín ò ní sọnù, ẹrù yín ò ní sọnù, dúkìá yín ò ní, ẹ̀yin gangan ò wá ní sọnù ọlá àjọkọ̀ ṣoṣo ọlá wala hawla wala quwwata illa. Bẹ́ẹ̀ sì fi lélẹ̀ lálàáfíà náà lẹ́ẹ̀ bá lé lálàáfíà. Ọlọ́run ó sì tẹ́wọ́ gbà hajj yín.